ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbáríkà, ẹ̀yin tèmi onílé aláyọ̀, onílé ọlọ́pẹ́, onílé alálùbáríkà. Thank you for joining me. This is On Point by Two, always using my words to help others. Alhamdulillahi Rabbil Alamin. If this is your first time, èmi máa ń sọ̀rọ̀ ìlera ọkùnrin, ìlera obìnrin fún àǹfààní ìgbéyàwó. Mashallah. Lórí ti tèmi, ẹ̀yin náà rí title. Tí ọkùnrin bá sọ̀rọ̀ bíi Davido tó sọ wípé a soup taste differently, tó dẹ̀ sound bó ṣe sound yẹn, tó dúró bí ẹni tó dúró tán, tó sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn, ẹ̀yin ò mọ mí nìkan tó mi bẹ̀ yẹn ni, ẹ mọ mí ni ẹ̀, máa sọ mí ni ẹ̀ fún yín láìpẹ́. Before kí n tó sọ mí ni ẹ̀ fún yín, tó jẹ́ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà sì máa ń sọ, wọ́n lè má lè sọ lójú ẹ̀wọ̀ obìnrin, wọ́n lè sọ fẹ́lòmíì. But Davido ó fọwọ́ ọwọ́ rẹ̀ gbárí, ó sọ níwájú ìyàwó ẹ̀ pé yes, ó sọ ní apart from pé ó sọ níwájú ìyàwó ẹ̀, ó sọ ní gbangba, social media gbé. Ẹ dẹ̀ mọ̀ pé Davido oníyàwó púpọ̀ ni, tó dẹ̀ fọwọ́ rẹ̀ gbárí, tó ní a soup taste differently, a soup taste differently. Kí wá ni meaning a soup taste differently lédè Yorùbá, àti pé kí ni feature meaning rẹ̀ again. Ẹ̀yin tèmi, mo ti wá nísìn láti wá bá yín fọ́ sí wẹ́wẹ́. But before then, lórí ìgbéyàwó náà ni, lórí ìgbéyàwó, next time, in case of next time, tẹ bá ní ṣíṣe ṣe, bóyá wedding, bóyá birthday, bóyá ẹ fẹ́ sílé, bóyá ẹ fẹ́ ṣe anniversary, bóyá ẹ fẹ́ ṣe any form of celebration, ta lẹ máa pè? Ẹ máa pè Royal Event Planners. Èkó ni wọ́n wà o. Bẹ́ẹ̀ bí wọ́n ṣe wà lẹ́kọ̀ọ́ yẹn, kò síbi tí wọn ò dé. Kódà tẹ bá ní owó àti gbé wọn jáde, wọn ó tẹ̀lé yín lọ ìlú òyìnbó. Tó bá fẹ́ kí wọ́n bẹ package oúnjẹ tó ní bàjẹ́ láíláí, tó ní sáwà láti bí lọ sílùú òyìnbó, wọ́n ṣe. Ṣé ẹja ni, ṣé pọ̀nmọ́ ni, ṣé edé ni, ṣé pepper soup ni tó máa wà ice tó máa fi débẹ̀? Kí lẹ tá ló máa pè? Wàá pe Royal Event Planners. Lórí nọ́mbà wo? Lórí 080-633-2411. Lẹ́ẹ̀kan sí 080-633-32411. Fún clarification, máa kọ nọ́mbà yẹn, mo lè máa pè double. Kí ni wọ́n tún máa render again? Wọ́n render indoor and outdoor catering services. Mo ti explain yẹn lẹ́ẹ̀kan. Wọ́n render rental services, wọ́n render small chops, wọ́n render chapman, wọ́n render cakes, wọ́n render service waiter and waitresses, wọ́n ṣe bridal makeups tó include gèlè oríṣiríṣi. Wọ́n bẹ decorate ìyá ìyàwó rẹ̀ àti bàbá ìyàwó rẹ̀ báyìí. Kódà ẹ̀rọ Ọlọ́run ó bẹ very beautiful. Then wọ́n dẹ̀ other accessories. Wọ́n ṣe alága ìdúró, alága ìjókòó, wọ́n dẹ̀ ní certified bouncers. Àwọn ọkùnrin lanky, àwọn ọkùnrin tó dúró tán, wọ́n offer service yẹn. Ìwọ fẹ́ ṣe òde ńsìn, o need àwọn bouncer tí wọ́n máa dúró lẹ́yìn fún yín. Yes, pé nọ́mbà yìí tí mo pè lókè yẹn. Again, o fẹ́ decorate hall ni, o fẹ́ decorate office ni, àbí o fẹ́ decorate ilé rẹ, àbí pé o fẹ́ decorate kitchen yẹn. Yes, ta ló máa pè? Royal Event Planners. CEO náà ni Ajia mi Folúkẹ́ Ògúnbẹ́kún. Àwọn èèyàn nìyẹn lẹ́kọ̀ọ́lé, kò síbi tí wọ́n èdè o. Ẹ pè wọ́n l'Abuja, ẹ pè wọ́n ní Port Harcourt, ẹ pè wọ́n l'Amẹ́ríkà, ẹ pè wọ́n ní UK, kò síbi tí wọ́n òde. Iṣẹ́ wọn sure banker ni, iṣẹ́ wọn trustworthy ni. Yes. So lẹ́ẹ̀kan sí, kí ni nọ́mbà wọn? 080-6333-2411. Royal Event Planners. Ẹ̀yin tèmi, welcome back. Alhamdulillahi Rabbil Alamin. Tí ọkùnrin bá sọ pé your soup tastes differently, ìwọ obìnrin àbí ìwọ ọkùnrin, o tiẹ̀ máa ń sọ gan, o tiẹ̀ mọ mí ní ẹ̀ lélẹ́yìí o. In case of next time, mí ní ẹ̀ ni pé gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ìwọ obìnrin yẹn tí wọ́n sọ wípé soup ẹ taste differently yẹn, gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú rẹ, pẹ̀lú ìwà rẹ, ó sweet. It is sweet. Ó dùn ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó dùn láti orí rẹ dé èékánná rẹ, ó dùn. Pápánbárì tí wọ́n bá sọ pé a soup, that is a pot of soup. Kí ló ń jẹ́ pot? Honey pot. Kí lè rí fẹ́ as honey pot? Ẹ̀yin tèmi, ẹ̀yin náà mọ̀ nǹkan tó ń jẹ́ honey pot. Pé a soup tastes differently. That is to say, OBO Chioma, ó taste differently. OBO rẹ̀ dùn. Ó dùn ju tàwọn yòókù lọ. Ẹ̀yin tèmi, kò wá jẹ́ ìyẹn nìkan ni mínì rẹ̀ o. But tí ọkùnrin bá sọ wípé a soup tastes differently,
particularly lórí ìbálòpọ̀ ó ń sọ wípé more than 60% as soup test differently yẹn more than 60% ó ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ ó ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ more than 60% ó ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ rẹ̀ ètè jíjẹ rẹ̀ softness ẹ̀ gbogbo rẹ̀ ó mérèsè ẹ̀yin ẹ wo bí Davido àti Chioma ṣe mọ́ wòra wọn yẹn ẹ rí i pé ó ní kinní kan tí wọ́n máa ń ṣe papọ̀ tó ń dùn mọ́ Davido tó ń dùn mọ́ Chioma that cannot be explained ẹ̀yin ẹ wo chemistry yẹn ìgbéyàwó yìí o èṣù oníbàjẹ́ o èṣù oníbàjẹ́ ìwọ tó ń wò mí tó ti níyàwó Ọlọ́run fún ẹ níyàwó tó understand yẹn to that great level ẹ̀yin ẹ wo chemistry yẹn láìláìlẹ̀lá ọ̀hún you are not seeing what I'm saying and nǹkan tí mò ń rí ó great gan nǹkan tí mò ń rí kinní kan wà tí Chioma ṣe tó ń dùn mọ́ bọ̀bọ̀ yìí kinní kan náà dẹ̀ wà tí bọ̀bọ̀ yìí ń ṣe tó ń dùn mọ́ Chioma soup ẹ̀ taste differently nìkan ni ó taste differently jù ni mo fẹ́ sọ ó taste differently jù ẹ̀ tèmi bí ọmọ yẹn ṣe ń ṣe èmi gan náà sì ń gbádùn rẹ̀ ọkọ tún wá sọ jáde láàrin gbogbo mùtúmùwà láàrin gbogbo the whole world pé a soup taste differently ó dùn mọ́ Davido débi pé ó tún fọwọ́ rẹ̀ gbárí láìláìlélá Muhammad rasulillah sallallahu alaihi wasallam ṣé ìwọ wà ń bẹ̀yẹn o lè fọrú ọwọ́ yẹn gbárí fún ìyàwó rẹ̀ wow apart from pé ìgbálòpọ̀ ohun rẹ̀ tí wọ́n ṣe wọ́n gbádùn ara wọn to the core ìgbálòpọ̀ tó jẹ́ wípé ẹ jẹ́ kí n sọ fún yín àwọn ìgbálòpọ̀ kan wà irú ìbálòpọ̀ kan wà tó jẹ́ pé èèyàn kan lè bá ṣe irú ìbálòpọ̀ yẹn èèyàn kan tọ́lọ́run bá wá bless tó bá jẹ́ pé irú ìbálòpọ̀ yẹn ìyàwó rẹ̀ ló lè bá ṣe títí ẹ ti dá nìyẹn òun ni definition kan tí mò ń rí láàrin Chioma àti Davido tí Davido lè fọwọ́ rẹ̀ gbárí pé yes a soup taste differently ó taste differently gan ni ó ń ṣò ó dẹ̀ ń ṣò then apart from lórí ìbálòpọ̀ tó jẹ́ pé nǹkan tí wọ́n ṣe tí a lè sọ tí àwọn méjèèjì ń gbádùn ní secretly Ọlọ́run ní ba ìfẹ́ wọn jẹ́ o òun ni pé ọmọ yẹn ó níwà lẹ́yìn ìgbà tó níwà ó tún mọ oúnjẹ sè ó mọ ìgbà tó yẹ kó sọ̀rọ̀ ó mọ ìgbà tó yẹ kó sọ̀rọ̀ kò dẹ̀ kí ń kígbe púpọ̀ jù ẹ bó ṣe ń sọ̀rọ̀ softly bí àwọn ọmọ tí wọ́n train ní north bẹ́ẹ̀ ló ṣe ń sọ̀rọ̀ so nǹkan tá à ń pè ní taste differently òun ni mo bá yín dènà náà yẹn ọmọ yẹn dùn látòrí délẹ̀ ìwà rẹ̀ dùn látòrí délẹ̀ kò kí ń sọ̀rọ̀ gbàgbà kò rúdù sí òbí kò rúdù sẹ́nì kankan ó mọ nǹkan tó ń ṣọkọ rẹ̀ ó mọ ìgbà tọkọ rẹ̀ sáàdì ó mọ ìgbà tọkọ rẹ̀ ò sáàdì ẹ̀yin kan ẹ̀ mọ ìgbà tọkọ yín sáàdì bọ́kọ yín bá tiẹ̀ sáàdì kan you don't care emulate pé kí ni mo lè ṣe tí ọkọ mi fi lè jáde bí Davido pé yes she tastes differently alhamdulillah èmi wọ́n sọ bẹ́ẹ̀ fún mi ọkọ mi sọ bẹ́ẹ̀ fún mi ó ní èmi gan taste differently mo taste differently that is to say I am perfect head to toe irú obìnrin wo ni wọ́. So this is my point and I'm going to land here. I'm going to stop here. Ẹ̀yin tèmi ṣé súpù ìyàwó rẹ̀ whatever tó bá mìíní sí ẹ ṣó taste differently sí àwọn tó ń taste níta ṣé súpù ìyàwó rẹ̀ taste differently èmi dókítà ọkọ àti ìyàwó ni mí tó yẹ yín this is on point by 2 using my words for this bye for now. I just read. Please stand up. Standing on the promises of God, I can go eternal ages that is free. Last bus stop. Standing on the promises of God, they are standing. Next song, our soup is different. Our soup is different. Yes, so we don't hear, don't worry. Go cook, Abi, you know go cook. Sabi cook. Sabi do.